nílé ọmọ Yorùbá àṣẹ ẹniyẹ ọmọ Yorùbá kákọ́ ẹlẹ́dẹ̀ ọmọ Yorùbá jẹ́ ká ṣeré ọmọ Yorùbá. Aṣọ Yorùbá dùn wọ̀, èdè Yorùbá dùn sọ, oúnjẹ Yorùbá dùn jẹ, ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. Ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn mi, ẹ sì káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṢoGbédè. Ìṣọ̀lá lorúkọ mi, mo sì ní àwọn àlejò pàtàkì níbí, wọ́n bá mi rẹ́rìn-ín, wọ́n bá mi kẹ́kọ̀ọ́, wọ́n bá mi ṣeré. Lórí ètò yìí a ní abala mẹ́ta. Abala kìíní, kí lo rí? Abala ìkejì, kí lo gbọ́? Abala kẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó. So eyín ó dàgbé wọ́n tẹ́tí sílẹ̀ gan ṣe gbọ́, tàbí kẹ́ ẹ jẹ mí lówó. Ẹ̀rọ owó wa ó wà lẹ́ńkùlé, tí ẹ bá jẹ́wọ́ a máa fún yín lówó yín. Ní báyìí o, tí ẹ̀yin bá sọ èdè Gẹ̀ẹ́sì wọ́n gbọ́dọ̀ tẹ̀ fèrè wájú wọn. Tí wọ́n bá tẹ̀, kí ló máa ṣẹlẹ̀? Owó wọn ó máa lọ sílẹ̀. Táwọn náà bá sọ èdè Gẹ̀ẹ́sì, tẹ́ bá sọ èdè Gẹ̀ẹ́sì wọ́n gbọ́dọ̀ tẹ̀ fèrè wájú wọn, àbí ẹ gbọ́dọ̀ tẹ̀ fèrè wájú yín. Tẹ́ ẹ bá tẹ̀, owó yín á ṣe kí ni? Á lọ sílẹ̀. Kò ní àwọn ìbéèrè yìí rọ̀ lónìí, ó rọ̀ gan. Gẹ́gẹ́ mo ti fún yín ní ọ̀rìjò níbẹ̀rẹ̀. Ṣe ẹ̀rọ orí ìjọ ti a. Ó yá, ẹ já tẹ̀síwájú. A ti wọ abala kí lo rí báyìí o. Ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ. Ṣé ti ṣe tán? Kí ni tẹ́ńdù ní èdè Yorùbá? Òkun àgbà. Ẹ jẹ́ kí Ẹ lè ràn á ó. wọ́n máa ń ní pé kíní yìí báwo ni mo ṣe fẹ́ sọ ọ́? Láti wá sọ òwe yẹn bó ṣe máa ń sọ, ẹ máa gbà á. Ẹ sọ fún wa. Wọ́n ní pé kò fẹ́ jẹ́ kí erin lọ, ṣùgbọ́n tí ò bá jẹ́ kí erin lọ, àtòun àtẹrin. Ìtàkùn. Ẹ gbà á. Ìtàkùn ni ọgbà. Ó ti dọ́dọ̀ yín báyìí o. Kí ni skúrú ẹ̀ ṣe báwọn béèrè yìí rọ ẹ mọ eléyìí? Ọ̀kẹ́rẹ́. Ó ti lónìí yìí o, àwọn kí ló ń pè àwọn ìbéèrè yín ọ̀rọ̀ ẹ̀yin ti wà ní $10, ẹ̀yin náà ti wà ní $10 báyẹn. Ẹ yẹ ká máa sún síwájú. I refuse to be a coward. Ẹ rí i pé a fi ìlà sábẹ́ refuse àti coward. Bẹ́ẹ̀ni, àwọn méjì yẹn ni mo tẹ́ bá lè sọ wọ́n sọ tẹ́ bá lè fẹ́ fi ṣe gbólóhùn. Màá fi ṣe gbólóhùn. Mo kọ̀ láti ṣe ojo. Ẹ má ṣọ̀tẹ̀ pàtẹ́wọ́ fún wọn. Wọ́n gbà. Ẹ gbà. Ẹ̀yin náà, ìkejì, the hairdresser misplaced the picking comb. Onídìrí sọ ìyarun rẹ̀ nù. Ìlarun. Onídìrí sọ ìlarun rẹ̀ nù. Mo gbọ́dọ̀ ṣe nǹkan sáwọn ìbéèrè yìí. Ẹ gbà á. Wọ́n ti rọ̀ jù nítorí pé odò àbí ìbànú $10 ló yẹ kẹ́ ti wà báyìí. Ẹbí Yorùbá ilẹ̀ wa fi ń sọ. Àmúra yín wà ní. Ìyẹn náà dá àti ẹ̀bẹ̀rẹ̀ àkókò yín gan-an ẹ ti débi tẹ́ ń lọ. Ó yá, ká máa sún síwájú, àmàdé kìlò gbọ́nsìn àti Yorùbá di further math. A kì í bínú orí ká ṣe kí ni? A kì í bínú orí ká fi fìlà déèdì. Ká fi fìlà déèdì. A máa fún yín, ṣùgbọ́n ká fi fìlà sórí orúkọ ẹsẹ̀ àbí ẹsẹ̀ ni mo mọ̀, ṣùgbọ́n Yorùbá ó gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ gan. A máa fún yín. Ó yá, owó yín ti lọ sókè báyẹn, ẹ ti jẹ $50. Bí a bá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ.
kí wá nílé báyìí ẹ̀rù tí ń bà mí ó dà kí n máa jẹ gbèsè. ẹ ní jẹ gbèsè. àti dábàlá kí ló gbọ́ báyìí ibi àwìládé tẹ bá gbọ́ lù yìí tó bá jọ jù ṣe rí ẹ̀yin ti wà ní $50 ẹ̀yin náà ti wà $50 yìí tó bá jọ jù ẹ sọ fún wa ṣó yẹyin àti gbọ́. ó yá ẹ̀yin lẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹ fún aláṣàyàn. ẹ fún aláṣàyàn tí bá ti gbé àṣàyàn wọlé ń sìn màá tuntun tẹ̀ ẹ máa gbọ́ lẹ́ẹ̀kan sí. èṣùrú ṣe fújà ó tẹ́ lọ́wọ́ oníyán. mo ti jẹ gbèsè wọ́n ti jẹ gbèsè wọ́n dà gé ibi ni ẹgbà èṣùrú ṣe fújà ó tẹ́ lọ́wọ́ oníyán wọ́n dà gé ibi ni màá ti wá ní ké ká dúró àbèrè orúkọ yín àbí kí ni mo sọ àbèrè orúkọ yín tàbí ibi tẹ́ ti wá ṣùgbọ́n a máa bèrè lẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ mọ̀ iṣẹ́ wo lẹ́ ń ṣe. ológun lèmi. ológun ni. bẹ́ẹ̀ni. mo wà pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú ìlú Amẹ́ríkà. Amẹ́ríkà yẹn ń ṣòyìnbó a máa filẹ̀. ó dà iṣẹ́ mo báwọn òyìnbó yẹn sọ ẹ ti ń threaten mi. wọ́n ń kó yín láyà jẹ má jẹ́ káyà yín dájú. ó yá ẹ jẹ́ ká máa sún síwájú ó dọ̀dọ̀ yín báyìí ṣe tán. Máa fi àwọn àṣàyàn wọ̀nyí sí tẹ bá ṣe gbá àṣàyàn ẹ̀jẹ̀ àtúgbọ́n gbọ́ tẹ́ ìbára àṣàyàn ṣe rí pé mẹ́ta tó ti dún yẹn mẹ́ta ni wọ́n ó ti dún lẹ́ẹ̀mẹ́ta ń sìn. ẹ máa gbọ́ lẹ́ẹ̀kan sí pẹ̀lú àṣàyàn. náà tá a bá gbọ́ lẹ́ẹ̀kan tí wọ́n wà níṣẹ́ ìgbà àṣàyàn sí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ní. wọ́n sọ èdè Gẹ̀ẹ́sì. owó yìí ti wálẹ̀ báyẹn wọ́n kò kí ìgbà olè tó máa bẹ̀rẹ̀ látàárọ̀. ó yá àjọ wà. kí lẹ fẹ́ sí kí lẹ fẹ́. ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí ká tó wá gbọ́ láṣàyàn. ẹ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. ká tó wá gbọ́ láṣàyàn. yes or no. òótọ́ ni. ẹ gbọ́dọ̀ ráṣàyàn nítorí náà màá sún síwájú màá tẹ̀ ẹ́ sí i. Ẹ̀mẹ́ta mo máa tẹ fún yín ẹ̀ẹ̀kan ló yẹ kẹ́ gbọ́. olóòtú ẹ ti yàn wá jẹ o. ẹ ti yàn wá jẹ o. ó yá kí ni. ẹni tí a ò fẹ́ ó lùlù. ó lùlù ló lùlù sí. tòótọ́ ni àtẹ̀yẹn dáadáa ṣùgbọ́n bá a ṣe tẹ̀ dáadáa náà ṣe ni pé ìdáhùn yín nìyẹn. èwo lẹ sọ pé. ṣé ó yá sọ tẹ o. ìyẹn ni ẹni tí a ò fẹ́ nílùú nìyẹn kò ń ṣe lùlù. àkókò yín ẹ mú kan. náà ni. ó yá ẹgbà ẹni tí a kò fẹ́ nílùú tí ó lójú aago bẹ́ẹ̀ ni ẹgbà owó yín ti padà sí $50 báyìí ẹ ṣeun ẹ̀yin lọ́kàn báyìí ká máa sún síwájú ṣe tán. a ṣe tán. ó yá.
fáṣàyàn olóòtú. ẹ ti ṣe tán fáṣàyàn ó yá. ó ti tán. ẹ gbọ́dọ̀ sọ báyìí o èwo ni. kòkòrò tó jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀n léwé kó ń dára mọ́. mo ti jẹ gbèsè. wọ́n múra yín wá ni. ó yá owó yìí ti wọ $100 báyẹn ṣẹ́yìn ti ṣe tán. a ti ṣe tán. ẹ ti ṣe tán. a ti ṣe tán. ó yá ká máa sún síwájú. òdì ẹlẹ́ẹ̀kẹta kó dókè. ẹlẹ́kẹta yẹn ò dókè. màá ṣe lẹ́ẹ̀kan sí. ṣe ti fẹ́ rí àṣàyàn báyìí. bẹ́ẹ̀ni. ó yá màá ṣe lẹ́ẹ̀kan sí. ó yá èwo ni. ìyàn jíjà ló bá wa bẹ́ẹ̀. ẹ̀yin yọ̀ gojú ni mo rò bóyá tí ẹ bá fẹ́ ríran dáadáa ló fi gojú sójú. ààrẹ. ìyàn jíjà ló bá wa bẹ́ẹ̀ ẹni bá ṣe ohun. ṣé nǹkan tẹ fẹ́ ni ẹ gbọ́dọ̀ àkókò yìí ti lọ o. èwo ni ẹ mú ìkíní ìkejì àbí kẹta. ìkíní. ìyàn jíjà. àṣesílẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín. àpò wá bá aláṣesílẹ̀ àṣìṣe ṣóyè yín ẹ ti gbọ́ báyẹn. àti gbọ́. ó yá a ti dé abala kìlò wí báyìí abala kìlò wí la wà báyìí ìdí àwí látúndé yìí ẹnìkan máa ṣe lẹ́ẹ̀mejì ẹnìkan máa ṣe lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹni tó bá máa ṣe lẹ́ẹ̀mejì ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣóyè yín ẹnìkan máa ta lẹ́ẹ̀mejì ẹnìkan máa ta lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹni tó bá máa ta lẹ́ẹ̀mejì. wọ́n ṣèyìnbó wọn ò gbọ́. kí ló sọ. ẹ lè wò. onímọ̀ ẹ̀rọ. mo ní nonsense. wọ́n sọ mo gbọ́. mo ti sọ. abẹ́ òun yín lẹ ti sọ nítorí kèmí gan gbọ́. abẹ́ òun ní nonsense kejì yẹn ni a máa yọ ẹ̀yin la dẹ̀ máa yọ fún. ẹ̀yin lẹ béèrè béèrè òjòrò nìyẹn. ẹ̀yin lẹ béèrè béèrè pé kí ni mo wí. ẹ wá. mo sì tún sọ òjòrò nìyẹn ẹ má fòjòrò sí. ẹ wá tún sọ lóyìnbó. ẹ má fòjòrò sí. ẹ wá tún sọ lóyìnbó. ẹ̀yin lẹ béèrè pé kí ni nǹkan tí mo wí tó fi sọ pé mo sòyìnbó pé wọn ò sì gbọ́. abẹ́lẹ̀ lẹ ti sọ. yes or no. ìsàbẹ̀lẹ̀ mo ti sọ. Oya, máa fi jì yín, máa fi jì yín, máa dówó yín padà sókè, máa dówó yín padà sókè. ṣùgbọ́n ọmọ ní bá gbèsè rẹ̀ lẹ̀. tẹ bá ń sọ Gẹ̀ẹ́sì eléyàbẹ̀ ohun yín àwọ̀ lè gbọ́, èmi kàn mí gbọ́. mo tẹ̀ wá sọ sókè. kí lẹ sọ náà. ìsọmọ. wọ́n ní kátikàti. wọ́n sọ sókè. mo gbọ́ ti jẹ́ pé mo mú ọwọ́ mi sẹ́yìn báyìí pé kí wèé wá. so mo ń sọ lọ ẹnìkan máa ṣe méjì ẹni ìṣẹ́jú kan ẹni tó máa ṣe lẹ́ẹ̀mejì ní ìṣẹ́jú méjì ẹ ti ẹ mọ̀ ẹ̀yin náà ta ló fẹ́ ẹni tó bá fẹ́ ṣe lẹ́ẹ̀mejì ló máa kọ́kọ́ lọ ṣẹ́yìn lẹ́fẹ́ ọ̀yà ṣẹ́. ó dàbí mama ẹ ti fẹ́ ṣe tán ẹ ti ṣe tán ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀ láti lè gba kìnìún yẹn. ẹ̀sùn mẹ́yìn kọ́ máa rí àwọn nǹkan tẹ́ kó sọ́wọ́. ṣe kàn fàyọ ni wọ́n ṣe máa bẹ̀rẹ̀ ṣọ́ọ̀fù káàtì. kí ni.
Kí ló máa ń kí lorúkọ ẹ? Wọ́n gbà yẹn. Kí ló máa ń mì jìjìjì ní inú igbó tó bá kọjá? Erin. Tí bá ṣe tán. Àkókò yìí ti lọ. Ẹ ṣeun. Ẹgbàá méjì. Adé àti ohun wọn ti lọ sókè báyìí. Ẹ ti ṣe tán? Ó yá, àkókò yìí ti bẹ̀rẹ̀. Ìdákejì àgádágodo. Ìdákejì àgádágodo. Àtìmọ́lẹ̀. Ìkejì ẹ̀. Kọ́kọ́rọ́. Wọ́n gbà á. Gbogbo ilé la lè sọ. Bẹ́ẹ̀ ni. Kí la máa ń lọ fún ní ọjọ́ àkókò ti lọ. Ẹyọ kan lẹ́gbà nítorí náà owó yín ò lọ ibì kankan. Ẹ gbọ́dọ̀ gba méjì kó owó yín fi lọ sókè. Owó yín ò lọ ibì kankan. Ẹ ṣeun. Ẹ̀yin lẹ máa ṣe lẹ́ẹ̀mejì nìyẹn o. Ṣáà yín fẹ́ tún títí yín ṣe báyìí àbí ẹ̀yin fẹ́ ṣe? Ok. Ó yá, ṣe ti ṣe tán? A ti ṣe tán. Kí ni àná jẹ́ ní Yorùbá? Ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì. Ẹ máa lọ. Kí tí èèyàn méjì tí obìnrin bá rí obìnrin míì pẹ̀lú ọkùnrin míì. Ìjòwú. Kí ni mo máa ń sè láti fi jẹ bí iyán àbí ọbẹ̀ ẹ̀gúsí. kí ni ìdàkejì ẹṣin? Kẹ́tẹ́kẹ́tẹ́. Kí ni mò ń ṣe nísìn? Ń sọ̀rọ̀. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní téèyàn bá ra kìlò wí sílé. Kí ló jẹ́? Àkókò ti lọ. Ẹgbà èyí kan ẹgbà mẹ́ta. Owó yín máa lọ sókè ní ẹgbà mẹ́fà nítorí náà owó yín máa lọ at this point táwọn bá ṣe dáadáa ẹ máa jẹ $5,000. Ẹ jẹ́ kó lọ sókè. Owó yín ti lọ sókè báyìí lẹ́ẹ̀mejì. Mo ń bọ̀ owó yín lọ sókè o. Ó lọ sókè báyẹn ó sì ti lọ sókè lẹ́ẹ̀kan. Ẹ ṣe. Àwọn ló ti jẹ owó jù bí ẹni. Àjọ máa bẹ méjì. Àwọn ìbéèrè yìí rọ̀ bóyá bóyá ṣe ti ṣe tán. Iṣẹ́ tí bàbá mi ń ṣe. Iṣẹ́ tíṣà, iṣẹ́ olùkọ́. Ọjọ́ tó ń ṣe ń gbójú sókè bá ń kó jẹ́ nǹkan kó mọ dáhùn. Ọjọ́ ń lọ. Ọjọ́ bá ń kó jẹ́ nǹkan. ó mà tó kọ́ ẹ̀. Kí ni mo wọ̀? Ẹ má fara júwe. Ẹ lè fara júwe. Kí ni mo wọ̀? Aṣọ àǹkárá. Ẹ̀wù. Omi, ìdàkejì omi. Ìdàkejì omi.
iná ló fẹ́ sọ. Kí la fi àkókò ti lọ. Ẹ gba iná, ẹ gbìyànjú o. ṣé o lè ká Màá tún yọ owó yín. Ẹ̀gbọ́n wọn ní kí ẹ ń bẹ̀ kí ló dé tó ń ṣe báyìí. wọ́n ní àbùdọ̀ dárúkọ ọkọ̀ báyìí tí ó bá ti dárúkọ ẹ̀. kí ni nǹkan tó lè dákọ. Àwọn nǹkan tí mo lè dárúkọ náà nílé. kí ni nǹkan tó lè dákọ nínú ìlú. Àwọn nǹkan tó wà níbàyí tí a bá fẹ́ béèrè kí ni lọ́wọ́ mi ẹ̀ lè dárúkọ nǹkan tó wà. òkè ṣé ti tòkè ilé máa béèrè. Bẹ́ẹ̀ ni wọ́n mi gbọ́dọ̀ sọ fún àdè lè dárúkọ gbogbo báyìí. ní ìsọ òyìnbó. Ẹ sọ ókè ṣé tirẹ̀. Ṣùgbọ́n ẹ gba iná, ẹ gba iná, ẹ gba iná, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gba méjì kó orin fi lọ sókè. Nítorí náà yes, ó ti dọ́dọ̀ yín báyìí. Àkókò yìí ti bẹ̀rẹ̀. Ó yá. Kí ni orúkọ nǹkan tá a gbé wá bí tá a fi ṣẹ̀ṣẹ̀ dé? Ẹ gbé kinní sókè bá. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ẹ kúṣẹ́. Ẹ gbé sókè bá. Kọ́ máa rí. Kí ni nǹkan tó máa fi ṣe tó máa ń pòpọ̀ mọ́ nǹkan tó pòpọ̀ mọ́ nǹkan tá a jẹ láàárọ̀ yìí? Ẹyin. Kí ni o fi wo ara ẹ nígbà tó múra tán? Jígí. Kí ni Ẹ gbé sókè. kí ni a máa ń lò fún ẹni tí ara ẹ̀ ò bá dá? Kí la máa ń fún ẹni tí ara ẹ̀ ò bá dá? Ogun. Kí lorúkọ bí ta máa ń mú? Àkókò yìí ti lọ. Ẹ tún gba kí ni? Ẹ gba mẹ́rin. Owó yín ti padà sókè báyìí. Ẹ kúṣẹ́, ẹ kúṣẹ́, ẹ kúṣẹ́, ẹ kúṣẹ́. Owó yín ti padà sókè lẹ́ẹ̀mejì. Ẹ ṣe olóòtú. Ẹ ti ṣe tán. Inú ti bí yín gan. Ó yá, ẹ wá máa pààrọ̀ gbogbo àwọn yẹn. ó ti pààrọ̀ náà èmi ò mú lọ ibi báyìí o ibi mo ti. Màá yẹ owó yín. Wọ́n sọ pé mo ti pààrọ̀ ẹ̀ náà. Báyìí la ṣe rí i pé ẹ ti wo ilé báyìí. Èmi ò Olóòtú mú láti àkókò wọn ò bí. ti bẹ̀rẹ̀. Ẹ máa yọ tíwájú yẹn gbà náà nítorí kẹ́ ẹ ti rí. Ó yá. Màá tún yọ owó yín. Wọ́n ní ókè. Ẹ̀yin ṣáà máa sọ òyìnbó lọ. Èmi lè ràn lọ́wọ́. Àwa ti sọ ìgbẹ́rù kan. Olóòtú gbogbo nǹkan tó ń sọ abẹ́lẹ̀ náà ti sọ ẹ̀yin nìkan lẹ̀ ń gbọ́ àwọn ògbó. Mo ń gbọ́ ṣé ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn. Ó lè jìnnà àwọn onímọ̀ ẹ̀rọ wá gbọ́. Ó yá, màá sún kúrò ní tó bá jẹ́ kíkan. ọmọ ṣe wá ń jó náà tí kò bá àwọn èèyàn náà kojú omi o. àbí bó wà ní báyìí. Ẹ ti ṣe tán. má bínú. Ó yá, ó yá. Ẹ gbé sókè kọ́ máa rí. kò lè rí. kí ni ìdàkejì òní? Ẹ ti sọ òní ni káàdì ọ̀rọ̀ tó wà lórí káàdì. Ẹ ti sọ òní. Ẹ fẹ́ jẹ́ kó ẹ jẹ́ kí n fi yẹn jì yín. Ẹ dúró. Kì í sọ bọ́ ṣe. Ẹ fẹ́ jẹ́ kí wọ́n sọ òní. Ẹ dẹ̀ gbọ́dọ̀ sọ ọjọ́, ọ̀la, àná. ẹni ìdárúkọ nǹkan kan nú àwọn eléyìí. Ẹ sọ pé òní. ṣe fún mo ní kí ni ìdàkejì òní? Ẹ lè sọ nǹkan kí nǹkan tẹ́ bá rí lórí káàdì ẹ lè sọ. Ẹ wá máa wọ́rọ̀ mi láti jẹ́ kó sọ ọ̀rọ̀ tó wà lórí káàdì náà. ó ṣẹ̀yẹ mi ni. Lọ sọ Òyìnbó ni o. kì í ṣèbù. Ó yá, ẹyọ yẹn báyẹn kẹ́ bẹ̀rẹ̀. Ẹ má fọwọ́ ìṣòjú rẹ̀. tí n bá ń kúrò nílé tí mò ń lọ ibi tó jìnnà. Ìrìn àjò. Ó gbà ẹ máa lọ. kí ni nǹkan tó wà Ẹ má fọwọ́ kan ara yín. nǹkan tó wà nínú ara mi tí mo fi ń mí? Ọkàn. Ẹ ti gba méjì báyẹn. tí n bá fẹ́ jẹun kí ni mo máa ń ṣe? Ẹ máa gbóúnjẹ síwájú. Abọ́, omi,
tí n bá fẹ́ jẹun tó ní kí ní kọ́kọ́ ṣe kí n tó. A máa dáná. ti gbà yẹn báyẹn ti di mẹ́ta. Àkókò wọn ti lọ olóòtú. ẹgbàá mẹ́ta ẹ ṣe dáadáa gan-an torí pé owó yín sì máa lọ sókè àkọ́kọ́ tó owó yín máa lọ sókè ní kílò wíìnì ṣùgbọ́n ẹ ti ta mẹ́ta ẹ̀yin wá tiẹ̀ wá jẹ wá lówó rò wí ẹ máa jẹ wá lówó ní ẹ wà lẹ́gbẹ̀rún mo ní ẹgbẹ̀rún ẹ wà ní dọ́là mẹ́wàá àwọn wà ní $300 ọ̀ọ́dúnrún kọ́ ní 300 ọ̀ọ́dúnrún àwa jẹ yín ní ọ̀ọ́dúnrún $300 ẹ ṣe inú ò ṣe ní bí mi kí lẹ fi ń ṣeré bí orí ejò yìí inú ò ṣe ní bí mi. ẹ ṣeun àti tó pè ètò báyìí o ẹ ṣeun mo dúpẹ́ tẹ́ wá ó tiẹ̀ mo gbàgbé láti sọ mo gbàgbé láti béèrè orúkọ yín ṣùgbọ́n kí n tó béèrè orúkọ yín mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ra kílówí ẹ ṣeun gidi gan ẹ sọ pé ẹ ra kílówí ẹ̀rẹ̀ ibọ̀ yẹn ṣe dáadáa nítorí náà kẹ́ tó wá sórí ṣogbédè ẹ kọ́kọ́ lọ ra kílówí ẹ máa ṣe dáadáa tẹ́ bá débí a fẹ́ béèrè orúkọ yín àti ibi tí ẹ ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà àti iṣẹ́ tẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Orúkọ tèmi ni Ìyáàfin Olúwatóyìn Ládé. Inú wọn dùn báyìí o. Inú mi ń dùn nígbà tí ń ṣe pé òpin ìrìnàjò mi lè á tún padà wá. Kò sí. Ọmọ olójúfẹ́ tó sásìjọ wá ní yín sì lù ọ́ débi pé. A tún máa nà yín tá a bá tún padà. Yín lù ọ́ débi pé. A tún máa nà yín. Yín lù ọ́ bí kàsí nǹkan ni mo A mí tún máa yẹn. nà yín. Àgbà òyìnbó. Mo rò bí ẹnì gan ni o. Àwọn míì nẹ̀. Ẹ ṣe olóòtú. Ẹ ṣáà gbọdọ̀ at last. Ẹ ti sọ̀rọ̀ tán. Mo ti sórúkọ mi ebókọ mi lẹ́nu ẹ̀fẹ́ mọ̀. Àti ibi tẹ́ ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ Ìbàdàn ni mí. Ìlú wa ìlú àlàáfíà. Àwọn òun jalè ní Ìbàdàn o. Torọ́ máa ń ní Ìbàdàn tí ò jalè ojú ló ń rọ Ìbàdàn ń ṣọlẹ̀ o. Ọmọ Ìbàdàn gidi òun lèmi ọmọ ọba ilé Ìbàdàn sì ni mí. Bẹ́ẹ̀ni ìyẹn náà dáa kí lẹ̀ ń ṣe fúnṣẹ́. Ní Nàìjíríà kí n tó wá àbí ní bíbá yìí. Ní iṣẹ́ tẹ̀. Iṣẹ́ olùtọ́jú ni mò ń ṣe. Ìyẹn náà dáa. Ẹ ṣeun adúpẹ́pẹ́ wa o ẹ ṣeun gan. Ẹ̀yin náà kí ni orúkọ tiyín àti ibi tẹ́ ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà àti nǹkan tẹ́ ń ṣe fúnṣẹ́. Orúkọ mi ni Olúṣọlá Òṣìkọ̀yà. Ọmọ ìlú ìpínlẹ̀ Ògùn ni mí, Ìjẹ̀bú ni mí, ọmọ Òkè Ọ̀dàn ni mí, Òkè Ọ̀run dùn. Iṣẹ́ mi, iṣẹ́ amúnidára ni mò ń ṣe láti Èkó. Ìgbà tí mo dẹ̀ dé ìpínlẹ̀ iná mo yìí tún ń ṣe, mo dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn amúnáwá. Àwọn nẹ́pà. Bẹ́ẹ̀ ni. Mi ní dárúkọ. Ẹ ṣiṣẹ́ pẹ̀lú nẹ́pà nígbà yẹn. Ní ìlú yìí wọ́n mi ní dárúkọ wọn. Ká má di pé àwọn kan máa mú mi dání níta. Náà wá wulẹ̀ tí kò sí nǹkan kan tó fẹ́ lù sí. Mò ń ṣiṣẹ́ pẹ̀lú. Máa tẹ́ èso. Yóò ṣọwọ́ kankan wà bẹ́ẹ̀ mọ́. Ẹyẹ máa Àwọn tí wàá ní bọ́ lọlẹ̀. Mò ń ṣiṣẹ́ pẹ̀lú. Mi ì fẹ́ dárúkọ wọn. Mò ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń ṣe iná, ẹ̀rọ iná. Òpó ná, okùn ná, di àwọn tí mò ń bá ṣiṣẹ́ nìyẹn. Wọ́n mi ì fẹ́ dárúkọ. Kí ni orúkọ yìí? Àti ibi tẹ́ ti wá àti nǹkan tẹ́ ṣe fúnṣẹ́. Orúkọ tèmi ni Àánú Olúwapọ̀ Adéwọlé. Ibi tí mo ti wá ní Ìjẹ̀rù. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe mi ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́ ni. Ìyẹn náà dáa. Orúkọ tèmi ni Adéwọlé Babátúndé. Mo wá láti ìlú Ilé Ifẹ̀. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú ní ìlú táwa yìí. Mo gbọ́ pé ẹ̀ ń kira yín nígbà tí ká tó bẹ̀rẹ̀ ètò. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń sọ?
Bàbá tó bí mi wá láti ilé dé ládàá tó bí mi wá láti ilé lálọ látàlẹ̀ látàrí délà. Èmi ni wọ́n ń pè ní Ọ̀gìnní ọmọ arógun dábì orí díẹ̀ díẹ̀ yá àtòkò bọ̀mọ́ rèrè ọkùnrin fìrìgbọ̀n ọkùnrin jẹ́njẹ́n bí iná jókòó. Iná jókòó. Ó ti yé yín bẹ́ẹ̀ ọkùnrin fìrìgbọ̀n tó lóhun ọ̀ṣọ́jẹgbẹ́ ẹ̀ lọ. Ẹ ṣeun mo dúpẹ́ pé wá o. ẹ tún béèrè mi béèrè o. wọ́n ní ká tún orúkọ wọn béèrè. Kí ni Wọ́n fẹ́ kíra wọn. Orúkọ lásán la béèrè. Lóde tẹ ẹ yàn wá jẹ. orúkọ àti ibi tí mo ti wá bí. Ẹ fún wa ní gbogbo ẹ̀. Ẹ yàn wá jẹ. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Ọ̀kúnládé. Mo wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Èmi lọmọ Ìbàdàn. Májàmájà tó fi kára wájú lẹ́rú. Ìlú Ìbàdàn ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá ológbòdo kẹrin lójú ogun. Ìbàdàn bá ní sọ̀rẹ́ àìlọ́sógun ìjàgbóró ní ìjàbàdàn. Ọmọ Ìbàdàn ni mí mo sì ṣiṣẹ́ olùkọ́ nílùú Ìbàdàn. Ẹ kú iṣẹ́. Nígbà mo sì dé ìlú yìí. Orúkọ yín náà béèrè. Ilé la ṣe nà yín. Ẹ fi wọlé. Olóòtú. Àdìsọ́lẹ̀ tó àwọn délé ẹjọ́. Olóòtú. Ẹ ká ń gbé lárugẹ nìyẹn. Ìgbà tá à ń bọ̀ láti ilé wọ́n lèmi ni máa ṣe ìbò. Ẹ jọ̀ọ́ ṣé mo ṣe ìbò látàárọ̀? Onímọ̀ ẹ̀rọ wa máa bá wa wò ó. Ìdáhùn wo ló dáhùn tá a fi parí? A lè padà sẹ́yìn ká wò. Ẹ sọ̀rọ̀ ìdáhùn wo ló dáhùn? Ká ló ń dáhùn ní ìsìn? Olóòtú Mo lè má ṣe èbò. ọmọ ẹgbẹ́ làwọn méjèèjì wọ́n tún bára wọn jiyàn. Ẹ wò ó. Ìwọ ló mọ ẹjẹ́ àwọn lọ. Ẹ ṣeun. Adúpẹ́ tẹ ẹ túbọ̀ darapọ̀ mọ́ wa lónìí. Tẹ bá fẹ́ wá sórí ètò ÇoGbédè ẹ lọ sí www.sogbede.com ẹ fi orúkọ yín sílẹ̀. Olóòtú mo ń padà bọ̀. Àbọ̀ lágbára ọ̀dọ́. Èmi àti ọmọkùnrin a ní ìjà tó fẹ́ parí. ìjà. Tá máa jẹ. Ẹ ṣeun ó dàbọ̀. Yorùbá dùn